Olódùmarè ìbà rẹ náà làwa máa fi gbogbo ayé wa jú. Ẹ̀rí mo máa ń sọ wípé gbogbo ìgbà táwa bá ti láyọ̀ tá láǹfààní láti tún rí ọjọ́ mìíràn, ọpẹ́ ògo náà ló yẹ fún Olódùmarè ọba. Lábẹ́ kíkí Olódùmarè yìí ni mò ń kí yín káàbọ̀ sórí ètò Afalokomolasa. Ètò tó jẹ́ pé ẹ̀yin máa ń fojú sọ́nà lọ́jọ́ ọjọ́ ìsinmi láti wò gẹ́gẹ́ bí àdéhùn tàjọ ṣe fúnra wa. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú kí ó ṣeé ṣe láti mú àdéhùn láti máa pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ yìí ṣe. Ẹ̀rí ẹlẹ́rí gèlè àrà lórí Olúwatóyìn. Gèlè yìí ni mo fi ń ṣe àyájọ́ ọjọ́ èdè abínibí lágbàáyé láyà ọjọ́rú ọ̀sẹ̀ eléyìí tí a lò tán, ìyẹn ọjọ́ 21 oṣù kejì tí a wà nínú rẹ̀ yìí ni àyájọ́ ọjọ́ èdè abínibí lágbàáyé. Ẹ̀rí èdè abínibí ó dùn púpọ̀, ó dùn bí oyin, kódà ó dára láti máa fi kọ́ àwọn ọmọ wa. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Afalokomolasa. Lónìí a ó tún máa gbé àlọ́ gbàǹkangbè mìíràn yẹ̀wò lórí ètò tí mo pe àkórí rẹ̀ ní ìjàpá àti ehoro. Ìjàpá àti ehoro. Àlọ́ o, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi dá lórí ìjàpá àti ehoro. Nígbà ìwáṣẹ̀, nígbà láíláí, láwùjọ àwọn ẹranko, ìjàpá àti ehoro náà jẹ́ ọ̀kan lára ẹranko tó ń gbé láwùjọ tàbí ní ìlú àwọn ẹranko. Nígbà tó di ọjọ́ kan, ehoro, gbogbo wa la ti mọ̀ wípé eré sísá òun ni ti ehoro. Eré ń bẹ lẹ́sẹ̀ ehoro, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ tàbí àwàdà rárá. Ehoro ó kúndùn àti máa sáré, ó sì gbajúgbajà nínú ẹranko tí Olódùmarè fún ní àǹfààní, agbára àti okun láti máa sáré lọ́pọ̀lọpọ̀. Lọ́jọ́ kan ni ehoro wá gbafẹ́ níta, ó wá gbatẹ́gùn lábẹ́ igi nílùú àwọn ẹranko. Ló bá rí ìjàpá tó ń bọ̀. Bó ti rí ìjàpá tó ń bọ̀, ṣé mọ̀ ìjàpá ó wà lára ẹranko tó jẹ́ pé ó máa ń rìn gbẹ̀ǹdẹ́kẹ́ ni, ó rọra máa ń yọ́rìn. Àmẹ́ni tó yára jù nínú ìjàpá àti ìgbín. Ehoro ó rí bí ìjàpá ṣe ń rìn bọ̀ lóní gbẹ̀ǹdẹ́kẹ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní bú ìjàpá. Ó bẹ̀rẹ̀ sí ní bú ní ẹ̀rí ẹranko yìí, ẹ̀rí ìjàpá kò tiẹ̀ lè rìn lẹ̀ kankan. Ṣẹ́ni tí ò tiẹ̀ lè rìn lẹ̀, ṣé ni ó wà lè sáré? Ó tiẹ̀ mọ̀jú kó mọ yọ́rìn lọ láyé títí ẹ̀. Bí ṣe ń bú ìjàpá yìí, bẹ́ẹ̀ ni ìjàpá ń gbọ́ o. Nígbà ó yá, ìjàpá rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́ ó débi tí ehoro wà. Ṣé ìjàpá pakúkú ti gbọ́ gbogbo èébú tí ehoro tó bú? Ẹ sì mọ̀ pé ọgbọ́n ẹ̀wẹ́ ó kúkú pọ̀ lọ́wọ́ ìjàpá ń tiẹ̀. Ìjàpá bá ní ọ̀rẹ́ mi ehoro, ó mọ̀ pé ó gbajúgbajà nínú ká mọ́ sáré. Ṣùgbọ́n lónìí, yóò wù mí tèmi àti ẹ tá bá lè jọ díje eré sísá. Mo fẹ́ ká jọ díje eré sísá. Mo fẹ́ ká jọ pé gbogbo àwọn ẹranko, káwọn ẹranko wá wo ìdíje eré sísá èmi àti ẹ. Lehoro bá rẹ́rìn-ín. Ó ní ẹ̀gbin gbùn. Ẹ̀gbin gbùn. Ó lémi tó jẹ́ pé eré sísá ó wà lára àbùdá tọ́lọ́run dá mọ́ mi. Ó ní lèmi ni ìjàpá wá ń fọ̀ bọ́ọ̀lọ̀ pé kémi àtòun jọ sáré, èmi sí ìjàpá. Ehoro bá ní kò burú, ṣé tèrè sísá ni? Ó dà á jọ sáré. Ni wọ́n bá lọ ké sí gbogbo àwọn ẹranko yòókù. Kìnìún olólàjú ń bẹ́ńbẹ́, àmọ̀tẹ́kùn ń bẹ́ńbẹ́, ràkúnmí ń bẹ́ńbẹ́, gbogbo àwọn ẹranko àtẹyẹ oko ni, àtẹran oko ni, gbogbo wọn pátá ni wọ́n péjọ síbi ìdíje eré sísá láàrin ehoro àti ìjàpá. Làwọn méjèèjì bá dúró wámú láti bẹ̀rẹ̀ eré sísá wọn. Lọ́jọ́ náà lọ́hùn, kìnìún tó jẹ́ olólàjú tó jẹ́ olórí gbogbo àwọn ẹranko, òun ló fọn fèrè fáwọn méjèèjì.
pé ó yá pó eré ti yá. Báwọn méjèèjì ṣe kiri mọ́ eré sísá rẹ̀. Ẹ kúkú ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé láàrin ẹranko tó mèrè sá òun ni ehoro wà. Ká tó wí ká tó fọ̀, láàlàálàálà ehoro ti déwájú o. Ìjàpá ń ṣe báyìí. Ẹ mọ̀ bí ìjàpá ṣe máa ń rìn. Ẹ̀yin náà ó ti yé yín bẹ́yẹn. Bẹ́ẹ̀ ni ìjàpá rọra ń rìn báyìí pẹ̀lú igbá rẹ̀ lẹ́yìn. Ń sáré náà nù. Ehoro ti bẹ́ lọ níwájú. Gìjà 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 ó ti déwájú. Ó ti dé òkè lọ́ọ̀lọ́ọ̀ débi wípé ó wẹ̀yìn báyìí kò rí ìjàpá lọ́ọ̀kan o. Ó bá ní ẹ̀rí rárá léyìn. Ẹni tó ní kájọ wá sáré nù o. Ó ní èmi ní ń pè kájọ wá díje eré sísá, èmi fúnra mi. Èmi tó jẹ́ pé ẹranko tí ó bá mi pò nínú eré sísá yóò múra. Ni ehoro bá ní kò kúkú tí ìdí ara bí kúkú ń bẹ́ ń bi títí ń yọ́rìn bọ̀. Ó jẹ́ kí n rọra rẹjú lẹ́bàá ọ̀nà díẹ̀. Yẹn rẹjú fún bí ìṣẹ́jú 10. Gbogbo ìgbà tí ń fi rẹjú náà kò lè tí ì dé. Yín kúkú mọ yọ́rìn ni. Ara bí. Bí ehoro ṣe rọra nà sẹ́bàá ọ̀nà nù o. Ló bá rọra sùn díẹ̀. Ó ní kóun rẹjú díẹ̀. Nígbà tóun bá ti rẹjú ìṣẹ́jú 10. Ìgbà tó wọ́n bá fi dìde òun ó tún padà na ìjàpá náà ni òun ó tún sáré jùlọ náà ni òun lòun ó gba ife. Bí ehoro ṣe sùn lọ́nà. Ṣé ẹ mọ̀ pé ìjàpá bó ti jẹ́ pé kò lè réré sá dàbí alára àmọ́ kò dúró ń tẹ o. Bẹ́ẹ̀ ni ń tẹ́. Ń sá ń gbìyànjú. Ń sá ń gbìyànjú. Ń sá ń làkàkà. Ń sá ń gbìyànjú. Ó gbìyànjú ó ń sáré yìí bó gbágbọ́ra rẹ̀ bó Elédùmarè ṣe fún un ní agbára yìí títí tó fi débi tí ehoro tó sùn sí lẹ́bàá ọ̀nà. Kò dúró wò rìn wóró o. Kò dúró wò. Ń ṣe ni ìjàpá tún múra. Ó múra. Ṣé rí bí àwọn ẹranko kan ṣe dúró níbi tán ti bẹ̀rẹ̀ eré sísá? Bẹ́ẹ̀ ni àwọn ẹranko kan wà níbi tí wọ́n parí eré yẹn sí lókè náà. Bí ìjàpá ṣe sáré wẹ́rẹ́wẹ́rẹ́ rèé o tó fi dé òpin eré ìje. Bó ṣe dé òpin báyìí bẹ́ẹ̀ làwọn ẹranko heye. Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ o. Àbẹ́ẹ̀rí ìjàpá tá a rò pé kò lè sáré ó mọ̀ ti ní ehoro ó ti sáré ju ehoro lọ. Igbe tí àwọn èèyàn ń ké láti gbóríyìn fún ìjàpá pé ó parí eré ìje yẹn òun ló gba àkọ́kọ́. Òun ló kọ́kọ́ dé òpin eré ìje yẹn. Igbe yẹn ló ta ehoro jí níbi tó sùn sí. Bí ehoro ṣe jí báyìí kò tiẹ̀ mọ̀ gan pé ìjàpá ti déwájú náà fi ń pariwo. Ó wá wẹ̀yìn orí ara bí kò tiẹ̀ tí ì sáré débí gan látẹ̀kan. Bí ehoro ṣe ó yá jẹ́ wá sáré báyìí kí n tètè lọ sí òpin eré ìje yẹn. Mo mọ̀ pé mi náà ní gbàfe mi náà ní wíìnì. Ìgbà tí ehoro ní òun kí eré mọ́lẹ̀ tí ó dé òpin ibi tó yẹ kán parí eré ìje wọn sí ó ti bá ìjàpá ń bẹ. Ìjàpá ti káwọ́ òkè. Èmi mo borí o. Àwọn ẹranko náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ìjàpá sókè wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kóríyá fún un. Bí ehoro bó ṣe lanú lẹ́nu pé bó o ní ìjàpá ṣe ṣe àsọgbọ́njagbá lọ. Bí ìjàpá ṣe jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dé ìparí eré ìje nìyẹn o bó tilẹ̀ jẹ́ pé ehoro ló mèrè ṣáájú. Kí ni ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìtàn kékeré yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé ẹ má jẹ́ àfojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni. Ìwọ ti rò pé ó tó tán. Òun fojú wo aládùúgbò rẹ pé kò tó ẹ. Kí ló fẹ́ hover rẹ̀? What does he have to give me? Kí ni nǹkan tó ní? Kí ni mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀? Èmi mo jù lọ kò tó mi lọ́nà kan náà ni mo fi jù lọ. Ẹ má jẹ́ á máa fojú kéré ẹnikẹ́ni. Ẹ má jẹ́ á fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo rí kọ́ nìyẹn. Ẹ̀kọ́ kejì ni wípé sórí àwọn àṣeyọrí kéékèèké tó ń ní tó ń rò pé àṣeyọrí kékeré ni wọ́n tó ò bá dúró o mọ̀ wípé ó padà dé ibẹ̀ lọ́jọ́ kan. Yorùbá bọ̀ wọ́n ní ìsun téré báyìí òun ló ń di bú omi. Tá a bá gbé bọ́kẹ́tì omi wa sẹ́nu ibi tó mi ń gbà jáde ní ilé ìwẹ̀ wa lálẹ́
takàn rọra yín tí rọra ń kán tó ṣe mọ̀ pé bí ṣe ń kán tó tóun tí ò bá dáwọ́ dúró ìgbà tí ilé ó bá fi mọ́ yóò níbi tó omi yẹn ó dé o, kódà omi yẹn lè kúnnú bọ́kẹ́tì. ṣé rí àwọn àṣeyọrí kéékèèké tá a rò pa ní tí ò jọ wá lójú yẹn, ṣe mọ̀ pé tá a bá dúró wòran á padà débẹ̀ o. ipa méjì lènìyàn jẹ́ nínú ayé o. àwọn ẹni tó dúró tán sùn àtàwọn ẹni tí wọ́n ń tẹ̀síwájú láti máa làkàkà láti máa sáré yẹn lọ. nígbà tó wọ̀ nígbà tí ó wọ̀, ìbáàjẹ́ eré ìje nínú ayé ni, ìbáàjẹ́ eré ìje tẹ̀mí ni, àwọn tí ò dúró ṣe mọ̀ wípé bó ti wù kí ìrìn wọn kó yọ kó dàbí ẹni yọ tó, wọ́n mọ̀ ń sún síwájú. ẹni tí ò bá sùn yóò sùn. ẹni tó bá sùn ni ò sún síwájú o. ẹni tí ò bá sùn bó ti wù kó kéré tó láàrin ìṣẹ́jú àáyá kọ̀ọ̀kan ó ń sún díẹ̀díẹ̀ lọ síbi ìpele àṣeyọrí àti ibi ìpele ìṣelógo rẹ̀, yóò sì padà débẹ̀ lọ́jọ́ kan. kò sẹ́ni tí ń ṣe àjọyọ̀ ẹni tó sùn. aláṣeyọrí làwọn èèyàn máa ń gbóríyìn fún. nítorí náà ẹ má jẹ́ ká ṣe kí ni, ẹ má jẹ́ á sùn. bó tilẹ̀ wù kó rí, ẹ má jẹ́ ká sùn. ohun mìíràn tí mo tún rí kọ́ ni pé má jẹ́ ká ṣeyọrí rẹ àtẹ̀yìnwá má jẹ́ ó gba ọkàn rẹ débi wípé o ò ní làkàkà láti lè rí àwọn àṣeyọrí tó tún wà lọ́jọ́ iwájú. ṣe rí àṣeyọrí àtẹ̀yìnwá ó ti di ẹlòmíì lójú, ó ti wò pé òun ti arrive, mo ti tó tán, mo ti arrive, kí nìkan tó tún kù, mo ti kọ́lé, mo ti ní mọ́tò, mo ti níyàwó, kí wá ló tún kù téèyàn ń léka nínú ayé. àṣeyọrí yẹn ní wàá di lójú, yóò wá tó ṣẹlẹ̀, yóò lòun ò ní ṣiṣẹ́ mọ́. ṣé mọ̀ pé owó tá a bá ṣiṣẹ́ kún á padà ná tán ni. àṣeyọrí àtẹ̀yìnwá yìí lẹ́lòmíì wá jókòó lé lórí tí ó tẹ̀síwájú mọ́ nínú ìrìnàjò títí táṣeyọrí yẹn tó sì fi ṣe kíni tó fi parun lójú rẹ̀. ehoro ti mọ́ra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mèrè sá látẹ̀yìnwá, ó wá jókòó rẹpẹtẹ lórí àṣeyọrí àtẹ̀yìnwá yìí. kódà ó jọra rẹ̀ lójú débi wípé tóun bá sùn díẹ̀ gan tóun bá máa fi jí pàtẹ́tẹ́ tóun bá máa kí eré mọ́lẹ̀ báyìí òun ó tún la ìjàpá ni. àṣeyọrí àtẹ̀yìnwá yẹn ló padà gbé ṣubú. ẹ má jẹ́ ká máa dúró lórí àṣeyọrí àtẹ̀yìnwá, ẹ jẹ́ ká máa làkàkà sí i, ẹ jẹ́ ká máa lépa ǹsó, ẹ jẹ́ ká máa sápọ̀ títí tá a fi débi tó ga. mo gbàgbé àwọn ẹ̀kọ́ tí mo láre kọ́. ìsun téré ló ń dibú omi. bó ti wù kí ní àjò wa kó lọ́tọ́nú ayé, tá a bá jókòó, tá a bá sùn, à ń sún. ẹni tí ó sùn ń sún, bó sì ṣe ń sún ló ń sún lọ bí àṣeyọrí rẹ̀ díẹ̀díẹ̀. ìkejì, ẹ má jà fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni. ehoro fojú tẹ́ńbẹ́lú ìjàpá, lẹ́yìn ọ̀rẹ̀yìn ìjàpá ló padà gbafẹ́ o. ìkẹta ni pé aláṣeyọrí làwọn èèyàn máa ń kí o. wọn ìka aláṣetì, ẹ jẹ́ alákàkà títí tá a fi débi àṣeyọrí. ẹ jẹ́ alákàkà, ẹ jẹ́ alákàkà. ẹ má jẹ́ kí àṣeyọrí àtẹ̀yìnwá yẹn kojú wa lójú. ẹ jẹ́ alákàkà títí tá a fi débi àṣeyọrí wa. kò ní jù báyìí lọ lórí ètò Afalokomolasa fún tọ̀sẹ̀ yìí. ìtàn náà kéré ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tó bá jókòó tó farabalẹ̀ gbọ́ yóò rí ẹ̀kọ́ kan tàbí òmíràn dìmú nínú ìtàn eléyìí tí a mú wá fún tọ̀sẹ̀ yìí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti láìkì ìkànnì yìí, tẹ́ ti fẹ́ràn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. mo dúpẹ́ fún ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ̀yin tẹ́ ti ṣe ẹ láìkì rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, tẹ́ like button, tẹ́ subscribe. ẹ ṣe kóríyá f'Olúwatóyìn. ọlọ́run yóò sì máa fi ìbùkún àti èrè púpọ̀ sórí iṣẹ́ yín. bí òde ṣe le kò ní le mọ́ yín o, tọmọtọmọ ẹ ò ní mọ ìnira, ẹ ò ní mọ ìbànújẹ́ lóde kó wa ní. àtijẹ àtimú lẹ́ ń wá lọ lónìí, àtijẹ àtimú náà ló wà lọ́kàn yín púpọ̀ láṣẹ jẹ lọ́sàn-án Sunday yìí. ọlọ́run ó ṣe agbára ọlọ́gbọ̀n yín tẹ́ wà nírúkọ báyìí. mo gbàdúrà ọlọ́run yóò la ọ̀nà àbáyọ, yóò là fún oníkálùkù yín lórúkọ Jésù. Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà lórúkọ tèmi ń jẹ́. mo máa sọ fún yín pé orúkọ yẹn kò lè yí padà láéláé. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ láti bí mi, níbi tó ti ń jẹ kankan tó fẹ́ kan yẹn kan lè. ìpàdé wa ó tún di lọ́jọ́ mẹ́jọ lórí ètò láṣẹ Elédùmarè. àmọ́ mo ní kó tó dọjọ́ mẹ́jọ, ire o, ire kàǹkà.